Ògo ni fún Baba, ògo ni fún ọmọ, ògo ni fún Olúwa Ọlọ́run ẹ̀mí mímọ́. Bí ó ti wà láti kọ́ ṣe, ó ń bẹ nísìn, bẹ́ẹ̀ ló sì máa rí ní ìgbà gbogbo ayé àìnípẹ̀kun. Àmín. Àṣírí àdúrà ti oṣù kejì rèé nínú ọdún yìí. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi, àtẹ̀yin tẹ́ máa wò mí, àtẹ̀yin tẹ́ ń wò mí, àtẹ̀yin tá jọ ń ṣe, inú wa máa dùn. Ìta ilé lọ́sù tó kọjá tọ́wọ́ wa ò tó, Ọlọ́run á ṣe fún wa ní ìrọ̀rùn lọ́dún yìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí. Láti wákàtí ìlọ, ẹ̀mí Ọlọ́run á máa bá wa gbé, á máa gbénu wa, á máa darí wa, àṣírí wa á máa bò. Àmọ́ gbogbo àdúrà tá bá ń tọrọ nílé ayé yìí, ẹ jẹ́ ká máa rántí ìjọba ọ̀run. Ẹ jẹ́ ká máa rántí ọjọ́ kan ṣoṣo tá máa kúrò. Ẹ jẹ́ ká máa rántí ọjọ́ tá máa dijú. Ẹ jẹ́ ká máa rántí ọjọ́ ọ̀la táwa ò tiẹ̀ mọ̀ bọ́lá yẹn ṣe máa rí. Ó dà. Èmi ń lọ síbi àṣírí àdúrà. Àwọn nǹkan tá máa fi gbéra wa lẹ́sẹ̀, tá máa fi rin ẹ, tá máa fi support ara wa nínú àdúrà. Àkọ́kọ́ rèé o. Òun ni mo ṣe máa ń pe ètò yìí ní àṣírí àdúrà. Àṣírí àdúrà ti ọ̀sẹ̀ yìí tí oṣù February lélẹ́yìí. Ẹ pín káàkiri àgbáyé bí ẹ bá lè pín dé. Nítorí pé kí ni? A ò lè wà nínú ẹ̀ṣẹ̀ ká ní kí oore ọ̀fẹ́ Ọlọ́run kó máa pọ̀ sí. Nínú ìwé Exodus, tẹ́ mọ̀ pé Exodus, ó ní ẹ̀yin kò gbọdọ̀ jẹ opó ní ìyà tàbí ọmọ aláìní bàbá. Ẹ̀gún wà lórí ẹ o. Láti 23, 24, ẹ̀gún gidi ni, àmọ́ mo fi bẹ̀yẹn sílẹ̀, Ọlọ́run ò ní jẹ́ ká gbẹ̀gún. Nígbà tí mo lọ sí Deuteronomy 10:18, ó ní òun ní máa ń ṣe ìdájọ́ aláìní bàbá àti opó, ó sì fẹ́ àlejò láti fún un ní oúnjẹ. Màá ka ẹsẹ̀ kẹta kí n tó kúrò níbẹ̀, kí n tó rìn síwájú. Mo kúrò níbẹ̀ nínú Deuteronomy 10:18 ni mo kà yẹn. Mo wá lọ sí Deuteronomy 14:29. Àti ọmọ Léfì, nítorí tí kò ní ìpín tàbí ní ìní pẹ̀lú rẹ̀, àti àlejò, àti aláìní bàbá, àti opó ló sọ ọ́, tí ń bẹ nínú ibodè rẹ, yóò wà, wọn ó sì jẹ, wọn ó sì yó, kí Olúwa Ọlọ́run wa kí ó lè bùkún fún wa nínú gbogbo iṣẹ́ ọwọ́ wa tí àwa ń ṣe. Bó ṣe kọ́ ni pé kí Olúwa Ọlọ́run rẹ kí ó lè bùkún fún ọ nínú gbogbo iṣẹ́ ọwọ́ rẹ tí ìwọ ń ṣe. Ẹ̀yin tèmi, kọ́lọ́run kó fúnra rẹ̀ kó là wá lójú. Ẹ lè gbọ́ eléyìí nínú church lẹ́nu. Celebration of the first week of the month, of the day, of the year. Wedding anniversary, birthdays, lẹ máa gbọ́. Thanksgiving lóríṣiríṣi. Tá bá ń ṣàdúrà, tá bá sọ fún Ọlọ́run o, gbogbo ohun tí mo fẹ́ nínú ọkàn mi tó wù mí kí n ní kó ṣe fún mi, ṣe fún mi. Ọlọ́run máa ń ṣe fún wa. Àmọ́ a ní láti máa ran àwọn àdúrà wa lọ́wọ́. When you feed the orphans, when you remember the widows, when you can give to the fatherless, big chance ni láti rí oore ọ̀fẹ́ Ọlọ́run gbà. Nítorí pé ó kìlọ̀, onígbà tó ó rán wa létí, ó kìlọ̀ gan. Onígbà tó ń wà ní ìhòòhò, níbo la wà tá a daṣọ bò ó? Kò ń ṣòun fúnra rẹ̀. Àwa èèyàn ara wa yìí náà ni. Ẹ ní gbọ́ eléyìí lórí àga wàásù, kò sí pásítọ̀ ní púpì tó máa sọrú ẹ̀ fún yín pé ẹ máa tọ́jú àwọn opó. Wọn ò kí ń sọ̀rọ̀ débẹ̀. Because mi ò béèrè owó, mi ò ní kẹ́ wá dá owó fún mi. Kọ́rọ̀ mi lè dùn. Mi ò ṣe yẹn. Bọ́lọ́run ṣe rán mi ni mò ń ṣe ń sọ fún yín. Láti wákàtí ìlọ, mo fẹ́ kẹ́ máa rántí àwọn aláìní. Ọmọ tí bàbá ẹ̀ ti kú, ọmọ tí ìyá ẹ̀ ti kú, ẹni tó jẹ́ opó tọkọ ẹ̀ kú, tó ń dẹ̀ sì wà ní ipò pé wọ́n sì lè máa bímọ, tó ń sì jẹ́ ọ̀dọ́. Táwọn ọmọdé wà ńlẹ̀, ojú mẹ́rin di ojú méjì. Ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́. Nínú oṣù February yìí,
Ọlọ́run lóhun máa ṣe ìyanu fún wa ní orílẹ̀-èdè wa, Ọlọ́run máa ṣe ìyanu fún wa, ìyanu táwọn ò ti ẹ̀rù rárá, ní ìlú wa, ní ìbílẹ̀ wa, ní ìpínlẹ̀ wa, ní ìdílé wa, níbi táwa ń gbé, ibi tá ti ń jẹ, tá ti ń mu, ibi tá ti ń sùn, tá ń jí. Ọlọ́run ọba alààyè, ọba tó ti dá wa, tó ti mọ̀ wá káwa gan tó dáyé. Ó lóhun ti mọ̀ wá nígbà tá ti wà nínú omi. Àwọn tó yẹ ká ràn lọ́wọ́, tá a bá ràn wọ́n lọ́wọ́, ìdènà ni. Púpọ̀ nínú wa tá a pera wa ní onígbàgbọ́, ẹlòmíì bá ń jẹun, irú lásán tó bá jábọ́ nínú ọbẹ̀ yẹn ó máa wakàn ni. Bí lẹ́lẹ̀ ló jábọ́ sí ni, á tún mu, ó máa jù sẹ́nu padà ni. A gbúdọ̀ bọ ẹyẹ ojú ọ̀run, wọn ń dáko. Torí tí wọn lọ́lọ́run ṣe ń pèsè fún wa. A gbúdọ̀ bọ́ àwọn tí ò rí bí sùn, tí ò rí bí gbé. Mi ò sọ pé gbogbo ẹ̀ náà la máa ṣe, bọ̀ níbà tẹ́ bá ní agbára ẹ̀. Láti wákàtí yìí lọ, màá fẹ́ kí ẹ̀yin èèyàn mi kẹ́ rántí pé wọ́n ń pe kinní kan ní àṣírí tó wà lẹ́yìn àdúrà. Ìyẹn làwọn bàbá wa fi máa ń ṣe sàárà, táwọn ìyá wa fi máa ń ṣe ìpèsè. Ẹ̀yin tìbílẹ̀ ẹ lè pè ní ètùtù. Àwọn kan tẹ̀ sọ pé wọ́n máa ń gbẹ́bọ, ó wà nínú Bible, ó wà nínú Old Testament bí wọ́n ṣe máa ń ṣe ẹbọ sísun, ẹbọ òwúkàrà. Àwa làwa pé ẹbọ sí òdì ń sìn, tá a bá pè sí òdì ẹbọ náà ni, ẹbọ àsèjẹ. Àjọ ìrékọjá, ẹ ka Bíbélì yín dáadáa, gbogbo ẹ̀ ló wà nínú ẹ̀. Ṣé rí láyé ìgbà kan, àwọn màmá wa níbi tí wọ́n ti bí èmi, bọ́n ṣe tọ́ wa dàgbà, àwọn ìyá yìí ò lówó lọ́wọ́. Wọn ò gun mọ́tò o. Ṣé báwa là ń lo mọ́tò, là ń wú nílé rẹpẹtẹ, ilé ńláńlá. Irọ́, kò kí ń ṣe nítorí pé wọ́n ò ní owó, kòkó nìkan ọrọ̀ ajé, wọ́n lọ ń rajà, ọkọ ń dáko. Nǹkan tó ń fi manage nìyẹn. Kò kí ń ṣe pé wọ́n ní nǹkan tó pọ̀. Àmọ́ síbẹ̀ náà, tá bá ti jẹun tán lálẹ́, ìyá àgbà wọ́n máa ní pé ká dáná nítorí pé àlejò lè dé lóru. Bọ́n ṣe tọ́ èmi nìyẹn. Àwọn ni wọ́n fi kó lórúkọ wa. Bá ṣe ń tọ́jú owó, bá ṣe ń fún àwọn aláìní. Ẹ jẹ́ ká ran àwọn tí mò ń sọ yìí lọ́wọ́. Wọ́n pọ̀. Àwọn tó wà lórí list mi sì mo sì ń sọ. Ọmọ ti padà sí school. Púpọ̀ lára àwọn ọmọdé yìí ni ò lè padà sí school nítorí pé ìnáwó yẹn pọ̀ tí wọ́n máa fi ṣe. Ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́, wọn ò ní sọ̀rọ̀ ẹ̀ fún yín nínú church. Kò sí pastor lénìí tó máa preach ẹ̀. Wọn ò kí ń mention ẹ̀, wọn ò kí ń sọ nǹkan kan nípa ẹ̀. Nítorí wọn kàn máa sọ ni pé when you give kíní kan, God will bless you. Good. Mi ò engage kẹ́ feed àwọn ọmọ léfì, ìyẹn kọ́ ni mo ń sọ. But àwọn opó, àwọn aláìní bàbá, àwọn obìnrin tí ọkọ ẹ̀ kọ̀ sílẹ̀ pẹ̀lú àwọn ọmọ, kò sí bírú ẹ̀ṣẹ̀ yẹn ṣe lè le tó. Ẹlòmíì ládùúgbò, àwọn máa kóbìnrin jọ ni. Mo jẹ́rìí àwọn brothers mi, African style. Tó bá tẹ̀ máa fẹ́ méjì, little tó bá ní pín fáwọn méjèèjì yẹn kó kárí. Má fi ìyà jẹ kan nítorí kan. Lénìí, màá fẹ́ kí ẹ̀yin tèmi kẹ́ ẹ rántí tó ń pè ní wákàtí àti àṣírí àdúrà. Wákàtí nígbà tẹ́ máa gbàdúrà, tá a bá fi àṣírí sí, ó dàbí ìgbà tẹ́ bá tilẹ̀kùn, tẹ́ bá fi nǹkan kan tì lẹ́yìn ni. Ọlọ́run ló fi rán mi, ẹ̀mí Ọlọ́run ló ní kí n máa sọ. Ó ní kí n sọ fáwọn èèyàn, ó ní kí n kéde ẹ̀ fọ́pọ̀lọpọ̀. Ẹ má fi ṣeré. Ó dàbí àwàdà, ẹ má fi ṣeré. Ẹlòmíràn torí pé òun ò ní nǹkan kan, ìgbà tí ò sówó kankan lọ́wọ́ òun, kò dìgbà tó bá ní púpọ̀. Nínú àìní yẹn tó bá mú ń bẹ̀, Ọlọ́run máa wá bù sí. Torí òun lọ́ba ló máa mú rírí jáde nínú àìrí. Tí omi bá fi lè jáde nínú àpáta, kí ni ò lè ṣe Ọlọ́run mi? Tó bá ran òòrùn lẹ́yìn tí òjò ń rọ̀, òòrùn sì ń yọ. Ìyẹn já sí pé kò sí nǹkan tí Ọlọ́run mi ò lè ṣe. Ọlọ́run ọba tó ń gbé nínú afẹ́fẹ́. Ó ní fi èyí dán mi wò. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, àwọn tó sì wà ńlẹ̀, gbogbo àwọn tí mo ní kó wá kọ́n fi orúkọ wọn ránṣẹ́, kọ́n wá kọ orúkọ sílẹ̀ tá ti gbà sílẹ̀. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, ọba alààyè tó ń bọ́ mi tí ò febi pa mí. Ó jẹ́ ò kí ń tán nílé mi. Mi ò yó, ebi ò pa mí. Ó ní kí n sọ fáwọn èèyàn, ẹni tó bá ti lè ṣe àdúrà ẹ̀ á máa gbà, àṣírí ẹ̀ á máa bò. Ẹni tó bá ń fún ni
kò kí ń tọrọ jẹ, kò kí ń padà sẹ́yìn. Ẹ jẹ́ ká rántí ọ̀la. Ẹ jẹ́ ká rántí ọjọ́ tí a máa dijú tó jẹ́ pé ẹlòmíì ló máa wá palẹ̀ èèyàn mọ́. Ẹ jẹ́ ká rántí ọjọ́ tá máa rìn débì kan tá ní mọ̀nà padà sílé mọ́, tó jẹ́ ẹlòmíì ló máa wá gbé onítọ̀hún. Ẹ jẹ́ ká rántí ibi tá máa dé dúró, tá máa sọ pé ibi báyìí ni bus stop, tá ní lè rìn kọjá abẹ yẹn mọ́. Ìgbà yẹn la máa káde ni mo ti mọ owó tá ń sáré ẹ̀ tá ń kó pamọ́. Owó báǹkì ni àwọn àjèjì ló ń ná. Kẹ́ni ẹlẹ́ni má jẹ́ ṣe mi, kẹ́ni ẹlẹ́ni má jẹ́ ṣe ọwọ́ mi, kẹ́ni ẹlẹ́ni má gbà ṣe mi ṣe good, àdúrà tó dáa ni. Bọ̀ máa fẹ́ kẹ́ ẹ mọ̀, ẹ̀yin tẹ́ jẹ́ onígbàgbọ́. Ǹjẹ́ mọ̀ pé láyé ìgbà kan àwọn ìyá àgbàlagbà lẹ́yìn tá bá ti even gan ká tó dáná, ìgbà míì bóyá ọjọ́ mẹ́ta bóyá ọ̀sẹ̀ kan wọ́n kàn máa dín àkàrà, wọn á pín fún àdúgbò. Kò kí ń ṣe ètùtù. Mẹ́ni tẹ́bí ń pa tó ní gàrí lásìkò yẹn tí ò mọ nǹkan tó lè fi jẹ, tí ò mọ bó ṣe fẹ́ wà mú, tí ò tiẹ̀ ní kankan lé. Láyé ìgbà yẹn ló ń pèèyàn wá jẹun. Kò sẹ́ni tó ń dá jẹun ní àṣà Yorùbá. Ẹ wá jẹun, ẹ wá bá mi jẹun, ẹ bá mi ire. Oríire gidi ni pé o tiẹ̀ rí nǹkankan gbé sórí table, o tiẹ̀ fi nǹkankan sínú abọ́. Oríire gidi ni. Ẹni tó ń wọlé bọ̀ wá ní orin ire, ìrìn lẹ́sẹ̀ kíníkan kíníkan. Wọ́n gbọ́dọ̀ fi ire kún torí nǹkan tó dáa ni. Ọ̀pọ̀lọpọ̀ ló wà tí ò rí jẹ. Àwọn kan tiẹ̀ ló ń jẹ yẹn wọn ò lè jẹ. Kó tiẹ̀ dẹ̀ gba ṣíbí kan kó róògùn lò. Ọlọ́run ò ṣe tiwa bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká rántí àwọn aláìní. Ẹ jẹ́ ká rántí wọn. Jésù yìí ò ní pẹ́ dé. Ẹ jẹ́ ká rántí wọn ká ṣe bá ta bá lè ṣe. Àwọn tó wà lọ́wọ́ mi ń sìn, wọ́n sì wà ní 25. Mo ti sọ, mo dẹ̀ ti tún sọ. Ẹnikẹ́ni tọ́lọ́run bá sọ pé ó trust mi, tọ́lọ́run bá lè rán yín sí mi, rán mi sí yín, rán mi sí wọn, kó rán yín sí mi láti jíṣẹ́ fún wọn. They were there crying. But they can't reach you and they cannot even say anything. I'm here to speak for them. Now I'm begging on their behalf. Mo appeal sí gbogbo yín ni. Lórí orúkọ àwọn aláìní yẹn. Nígbà tí mo mọ̀ ní o. Mo mọ̀ pé tágbára mi náà bá ká ni mo máa ṣe. Ẹ má jẹ́ ń tàn yín. Kò sí ẹnìkan tó bá ran ẹnìkejì lọ́wọ́, kò ní káàbámọ̀. Ìgboro ti le, gbogbo nǹkan ti le, kí ló ń le? Pẹ̀lú pé ó ń le yẹn, Ọlọ́run á máa yọ tiwa sọ́tọ̀. Á máa bọ́ wa ní ọ̀nà ìyanu. Ọlọ́run ò ní jẹ́ ká tọrọ jẹ o. Ọlọ́run oṣù yìí á bọ́ wa yó. Ọlọ́run oṣù tó ń bọ̀ á dúró tiwa. Títí ọdún yìí máa fi tán, a ò ní tọrọ jẹ o. Ṣé bí àwọn ìran kan ló ń para ọ̀pọ̀ mọ́ ara wọn jẹ nígbà tí ò sóúnjẹ? Ìtọ̀ ni wọ́n mu. Kò le tó yẹn ní Nàìjíríà, kò dé wá nílé tó yẹn mọ́ lórúkọ Jésù. Ibi tó ti le dé Ọlọ́run máa bá wa fòpin sí. Ìbò yìí ìrọ̀rùn ni. Gbogbo àwa tá fẹ́ ìtura fún orílẹ̀-èdè wa, ẹ jẹ́ ká ran àwọn aláìní lọ́wọ́. Mi ò mọ ohun tọ́lọ́run fi rán mi. Mi ò mọ ohun tí mo jẹ́ níwájú Ọlọ́run mi tó fi ní pé iṣẹ́ tí mo máa ṣe leléyìí. Tá bá lọ celebrate first week of the Sunday, first Sunday of the week, first Sunday of the month, second Sunday náà ṣì wà ńbẹ̀, third Sunday wà ńbẹ̀, àì máa celebrate the last Sunday, last Sunday of the week. Ìyẹn ò gbé wa débì kankan. Mo wo àwọn èèyàn lẹ́ni gẹ̀rẹ̀yẹ̀gẹ̀rẹ̀ first Sunday of the month. Kí ni nǹkan tó make difference nínú first Sunday, the last Sunday, or whatever Sunday of the month? Ǹjẹ́ o ti ṣe ojúṣe ẹ? Owó tá a dá ní church kò tó èyí tó máa gbé wa lọ sí ìjọba ọ̀run. Kò tó, gbogbo ẹnu ni mo fi sọ. Owó tá a dá nínú church, ìdá mẹ́wàá yẹn nìkan ò tó. Àwọn kan wà tẹ́bí ń pa láyìíká wa. Tẹ́ ẹ bá trust mi, tẹ́ ẹ bá lè fi rán mi. Ẹ ṣe fúnra ara yín, ẹ ṣe níbà. Bó tẹ̀ jẹ́ àwọn tó ń sùn sẹ́gbẹ̀ẹ́ títí ẹ wo bó tútù ìṣe mú tó. Ẹ wo nǹkan tí wẹ́dà ń sọ. Tẹ́ bá rìn pàdé wọn, ẹ náwó sí wọn. Ọlọ́run ò kì í dijú fún olóore kó ṣubú. Ọba tó ṣọ́ olè tó lọ jalè nílé kejì tó ṣọ́ délé, ó máa ṣọ́ wa. Èmi tí mi ò jalè. Àwọn àyájọ́ àwọn ọ̀rọ̀ tí mo máa ń sọ fẹ́lẹ́dà mi nìyẹn. Nígbà tí mi ò lọlé onílé, mi ò dábẹ̀rú, mi ò bá nǹkan kan jẹ́ nílé ẹnìkejì. Mi ò lé ẹnikẹ́ni, mi ò mọ̀. Mi ò fa wàhálà sílé ayé ẹnìkan. Kó lè dáa fún mi, kó dáa fáwọn ọmọ mi ni mò ń bá kiri. Tó bá wá rí bẹ́ẹ̀ tí wọ́n bá lè sọrú ẹ̀, fi àṣírí kún àdúrà ẹ̀. Gbé àdúrà ẹ lẹ́sẹ̀, ran àdúrà ẹ lọ́wọ́. Pèsè fún àwọn aláìní.
bọ́ ẹyẹ, bọ́ opó, bọ́ ọmọ aláìní baba. Oore ọ̀fẹ́ Ọlọ́run á wà pẹ̀lú wa. Tẹ́ bá fẹ́ pè mí, Àṣedé lórúkọ mi, nọ́mbà mi ò yàtọ̀. 079 03 49 88 33. Ìyanu Ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa. Àtèmi àtẹ̀yin a ò ní tọrọ jẹ. Nínú oṣù yìí a ò ní tọrọ jẹ o. Nínú ọdún yìí a ò ní tọrọ jẹ. Kí ọdún yìí ó tó jálẹ̀ ká tó máa mú ọdún tuntun a ò máa ní tọrọ jẹ o. Ó dàbọ̀. Bye for now.